Welcome to Lekan Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel, Lekan Eto Speaks. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ní abala segment yìí, òwe la máa ń gbé yẹ̀wò. Àwọn Yorùbá sọ̀rọ̀ wọ́n pòwe. Wọ́n ní òòṣà tá a bá ń sìn àbí òòṣà tá a bá ń ṣe tá a bá fi hàn ọmọ, bó pẹ́ bóyá irú òòṣà bẹ́ẹ̀ a máa parun ni. So ìdí nìyí tá a fi gbé ìkànnì yìí kalẹ̀. Ìdí nìyí tá a fi gbé abala yìí kalẹ̀ ká fi lè máa dá àwọn ọmọ wa àti ara wa lẹ́kọ̀ọ́ nípa èdè Yorùbá, nípa àṣà Yorùbá, nípa ìṣe Yorùbá. Because Yorùbá wuyì púpọ̀. Yorùbá ló lẹ́sìn, Yorùbá ló láṣà, Yorùbá ló lédè, Yorùbá ló lẹ́kọ̀ọ́, Yorùbá ló ní ìtẹríba, Yorùbá ló ní ìmúra, Yorùbá ló ní ọgbọ́n. Because a gbọ́dọ̀ jẹ́ kí àwọn àṣà bàbá wa kó parun. And then ìwúrí ni ó jẹ́ tí a bá mójútó àwọn nǹkan bàbá wa. Because ní ayé òde òní, ọ̀pọ̀lọpọ̀ ilé ní àwa Yorùbá là ti fẹ́ sọ èdè Yorùbá sáwọn ọmọ wa mọ́. Òyìnbó ni kùlàlà tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. A sọ wípé kọ́mọ wa kó má gbóyìnbó. A sọ wípé ká má sọ èdè Gẹ̀ẹ́sì sí wọn. Because ẹni tí ò bá gbọ́ Yorùbá èdè rẹ̀ gangan kò lè gbọ́ Gẹ̀ẹ́sì sometimes. Fún ìdí èyí, ìdí nìyí tá a fi gbé abala òwe àti àsámọ̀ kalẹ̀. Ló jẹ́ kémi ó máa sábà kọrin wípé olówe mòwe Lekan Eto mẹ́ni tó ń bá wí. So a ti discuss àwọn òwe lọ́pọ̀lọpọ̀. Tẹ́ bá wo àwọn orí ìkànnì wa yìí dáadáa, tẹ́ bá wo àwọn orí channel wa yìí dáadáa, a ti discuss òwe lóríṣiríṣi. Oríṣiríṣi òwe. Ilé láwò ká tó sọmọ lórúkọ. Àgbà tó jìn sí kòtò ó kára yòókù lọ́gbọ́n. Ẹṣin tó síwájú ó ti gba síwájú náà. A sọ̀rọ̀ nípa àgbà tó jìn sí kòtò ó kára yòókù lọ́gbọ́n. A tún sọ̀rọ̀ nípa ẹni tó sọ̀kò lọ́jà, ará ilé ẹni ní bá. Ìyẹn ni ìtumọ̀ wípé tá a bá sọ̀kò lọ́jà, ará ilé ẹni ní bá. A sì tún sọ̀rọ̀ nípa òwe wípé ogun àwítẹ́lẹ̀ kì í parọ́. Ìyẹn fún arọ tó bá gbọ́n. A sọ yún náà. A tún sọ ọ̀rọ̀ nípa òwe ìkìlọ̀ tí wọ́n ní bọ́wọ́ eku bá ṣe mọ́ ní ṣe fi bọ́jú. A sọ yún náà. Tó bá jẹ́ pé ẹ jẹ́ nìkan tó ń wo ìkànnì yìí, tó ń wo YouTube channel wa, a sọ òwe yẹn náà. A tún sọ òwe a sọ nípa abèrè kì í ṣìnà. Òwe náà ni, òwe ìkìlọ̀ ni, òwe ìṣítí ni. Wípé abèrè kì í ṣìnà. Ẹni tí ó bá béèrè dájúdájú wọn ó júwe ọ̀nà fún. Bẹ́ẹ̀ ni a tún sọ nípa òwe òkété gbàgbé ìbòsí, ó dé gbá alátẹ, ó káwọ́ lérí. A sọ nípa ìyẹn náà. So ẹ máa rí fídíò yìí lórí YouTube channel wa. A tún sọ̀rọ̀ nípa òwe kánkànkan láàdóbò wèrè. Bí ó bu ni jẹ, bí ò bu ni jẹ, a mọ̀. Kó má dàbí ìsọkúsọ gẹ́gẹ́ bí a ṣe sọ nínú fídíò wa yìí náà nìyẹn. A tún sọ nípa òwe yẹn. Òwe kéèyàn ó jára mọ́ṣẹ́, kéèyàn má sọ̀lẹ, kéèyàn má ṣe mẹ́lẹ́. Bẹ́ẹ̀ ni a tún sọ nípa òwe yẹn náà. Ó wà lórí YouTube channel wa yìí. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel yẹn, ẹ bá wa subscribe, ẹ bá wa like. Because wọ́n ní kú iṣẹ́ ló ń mórí yá. Bẹ́ẹ̀ ni àwọn àgbà náà sọ̀rọ̀ yẹn, wọ́n pàṣàmọ̀ yẹn wípé kú iṣẹ́ ní mórí yá. Téèyàn bá ń tiraka, téèyàn bá ń ṣe nǹkan, tí wọ́n bá ń kíyàn pé ó kárí ọmọ yìí, tún gbúdọ̀ múra sí i o. Ìyẹn ni ó jẹ́ kí orí ọmọ yẹn kó wú. Kú iṣẹ́ ní mórí yá. Òwe ni.
àsámọ̀ ni lọ́dọ̀ àwọn àgbàlagbà tó ṣe bí òwe o, ẹ̀yin àgbàlagbà. Bẹ́ẹ̀ ni a sọ̀rọ̀ nípa òwe wípé ilé ọba tó jó ẹwà ló bù sí. Bẹ́ẹ̀ ni ilé ọba tó jó ẹwà ló bù sí. Kí ni àwọn àgbàlagbà gbà lérò tán fi sọ̀rọ̀ irú ọ̀rọ̀ yìí wípé ilé ọba tó jó ẹwà ló bù sí tán fi pòwe yìí? Ẹni wípé tí ilé ọba bá jó, àwọn tán nífẹ̀ẹ́ ọba nínú ìlú wọ́n ó múrú wá, wọ́n ó máta wá, wọ́n ó múyọ̀ wá tó jẹ́ wípé wọ́n ó fẹ́ jẹ́ kí ọba máa nífẹ̀ẹ́ àwọn sí i. Bẹ́ẹ̀ ni wọ́n fi máa ṣúgbà ọba wípé ojú ò gbọdọ̀ ti ọba pẹ̀lú ilé rẹ̀ tó jó yìí. So ni àwọn Yorùbá fi sọ̀rọ̀ wípé ilé ọba tó jó ẹwà ló bù sí. Ìgbà tí wọ́n ò bá fi padà wá dá irú, iyọ̀, ata, epo, magí gbogbo ẹ̀ fún ọba, ẹ rí i pé yóò tún wá pọ̀ ju ti tẹ́lẹ̀ tó jóná lọ. Ìdí nìyí táwọn àgbà fi bọ̀ tán fi sọ̀rọ̀ tán fi pòwe, because Yorùbá wuyì púpọ̀, wọ́n lọ́gbọ́n, wọ́n wà intelligent, wọ́n lóye, làákàyè wọn kún dáadáa ni wọ́n fi sọ pé ilé ọba tó jó ẹwà ló bù sí. Bẹ́ẹ̀ ni a tún sọ̀rọ̀ nípa ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Tó bá jẹ́ pé ẹ ti wo channel wa yìí, ẹ ti máa rí òwe yẹn ní inú channel wa tá a ti ṣe pé ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Àwọn máa ń lo òwe yìí láti ṣèṣítí. Bóyá wọ́n ti bẹ́nìkan sọ̀rọ̀ tí ò wá gbọ́, wọ́n wá sọ wípé yóò sọnù náà ni, wípé ajá tí ò kúkú sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Fèrè ọlọ́dẹ jẹ́ ìkìlọ̀ fájá. Ajá tán bá mú lọ sí ìgbẹ́, tán bá lọ fi dẹ ìgbẹ́ pé tán bá ti fi èrè yẹn náà fi máa ń bá àwọn ajá sọ̀rọ̀ wípé tán bá ti fọ́n pé ó yá o, ẹ má dé ọwọ́ ọbẹ̀ yẹn o, ẹ padà, bóyá ẹranko burúkú kan wà níwájú. Wọ́n á fi fèrè yẹn, wọ́n á fi bá àwọn ajá yẹn sọ̀rọ̀. But eléyìí tí ò bá ti wá gbọ́nú wọn, ó ṣetán àti sọnù nìyẹn náà fi máa sọ wípé ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. So àwọn Yorùbá wọ́n wá gbé sí dédé wípé ọmọ tí wọ́n bá ń bá sọ̀rọ̀ bóyá wọ́n ń warùn kì, wọ́n á sọ pé irú ọmọ náà ó ṣetán àti parun ni. Yorùbá sì tún lè lo ọ̀rọ̀ yẹn wípé ọmọ tá ń bá sọ̀rọ̀ tó ń warùn kì, ó ṣetán àti parun ni. Ó sì tún ṣe dédé wípé tán bá ní wípé ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ṣé rí pé Yorùbá èdè ni, àṣà ni, ó pọ̀, ó dẹ̀ wuyì. Ẹ jọ̀ọ́, tẹ́ bá ń ṣe ń darapọ̀ mọ́ channel yìí, ẹ bá wa subscribe. Oríṣiríṣi nǹkan ilẹ̀ ẹ máa gbọ́ nípa àṣà Yorùbá, èdè Yorùbá, òwe Yorùbá. A kí yín káàbọ̀, ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa, tẹ́ ń bá wa wo ìkànnì yìí, tẹ́ ń bá wa wo Lékan Ètò Speak lórí YouTube channel. Ẹ ṣé, a dúpẹ́. We love you all. Thanks for watching.